ẹ̀yin èèyàn ẹ wò ó gbẹnu tán báyìí o lórí ọ̀rọ̀ Tọ́ba Ìjayà náà ni o àwọn ará Fádèyí níbi tí Tọ́ba Ìjayà níbi tó wà tó ti ń ṣiṣẹ́ gangan wọ́n jáde wọ́n sọ̀rọ̀ lóríṣiríṣi ìjẹ́ mọ̀ wípé Tọ́ba Ìjayà wọ́n ní ajagungbadé ajagungbalẹ̀ ni wípé níṣe ni Tọ́ba níṣe ló jagun gba Fádèyí ó jagun gba Jíbówú bẹ́ẹ̀ náà ló jagun gba ọ̀pọ̀lọpọ̀ bus stop àwọn èèyàn wá ní pé ṣé ẹ mọ̀ wípé tí àwọn ọmọ onímọ́tò tán bá fẹ́ jagun tán fẹ́ gba gáràjì tán fẹ́ gba ibìkan pé ẹ̀mí máa ń lọ sí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló lọ sí báwọn kan ṣe ń sọ̀rọ̀ wípé ọwọ́ Tọ́ba ò mọ́ bẹ́ẹ̀ ni àwọn kan ní pé ẹ̀jẹ̀ rèé lọ́wọ́ Tọ́ba ò pé ẹ̀jẹ̀ rèé o na jùjú oògùn rèé o na jùjú bẹ́ẹ̀ làwọn kan ṣe ń pariwo pé Tọ́ba kò ń ṣe àwọn tiẹ̀ tún wá sọ wọ́n ní kò ń ṣe ẹni tó jẹ́ pé tán bá tiẹ̀ yìnbọn fún pé ó yẹ kó wọlé rárá pé nítorí pé kí ni pé ọkùnrin gbẹ́ngbẹ́yìn bẹ́ẹ̀ ni tó ń jẹun gbọ́ngbẹ́yìn tó ń tilẹ̀kùn gbẹ́ngbẹ́yìn ní Tọ́ba Ìjayà nítorí pé jagun gbalẹ̀ jagun gba gáràjì ni pé ọwọ́ Tọ́ba pé ó kún fẹ́ jẹ́ o bẹ́ẹ̀ làwọn kan dẹ̀ ń sọ wípé Tọ́ba tó bá mọ Tọ́ba ó ti mọ̀yàn pé tó bá mọ Tọ́ba pé ó ti mọ̀yàn nítorí pé kí ni aláàánú ni Tọ́ba Ìjayà o pé aláàánú gidi ni pé gbogbo àwọn tó bá sunkún dọ́dọ̀ ẹ̀ wọ́n máa bẹ̀rìn jáde nítorí pé kí ni pé Tọ́ba ó máa ń ran àwọn èèyàn lọ́wọ́ àwọn tó ràn lọ́wọ́ náà jáde wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní Tọ́ba Ìjayà ajégunjẹran àwọn kan wá wò pé kí ni ìtumọ̀ orúkọ yẹn pé láti bí orúkọ yẹn gangan ó yẹ kó ti máa yé àwọn èèyàn irú ọmọ tí Tọ́ba Ìjayà jẹ́ nítorí pé wọ́n máa ń pè ní Tọ́ba Ìjayà ajégunjẹran ẹ wò ọ̀rọ̀ pọ̀ nínú fídíò yìí àwọn ará Fádèyí wọ́n tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ nínú fídíò tí ẹ fẹ́ wò yìí ó yá ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ fún wa kí gbogbo wa ká jọ wò ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń bá wa tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. no àwọn gbọ̀n kan lẹ̀ fún òun ni sígun ẹ̀jọ̀ skido ló wá gba bẹ̀rẹ̀ sí so iṣẹ́ wọn yẹn ẹ wò ó lọ fà á ṣó ti yẹ iṣẹ́ wọn yẹn lọ fà á mọ́ iṣẹ́ àgbèrò iṣẹ́ tó lọ fà á ni iṣẹ́ kú ni mi lè fún ọ̀tá mi mo ò lè ṣe kó máa ń ṣe ẹ̀. mi gbà bí mo fẹ́ wà bẹ́ẹ̀ mo fẹ́ wà bẹ́ẹ̀ náà. iṣẹ́ tó yẹ pé ẹ lè mú tẹ́sọ̀rà yín tó bá lẹ́gbẹ̀ẹ́ yín báyìí wọn bí yín dákẹ́ sọ pé tẹ́sọ̀rà ṣáà tó fi jókòó pẹ́ ń bọ̀ pẹ́fẹ́ lọ tẹ́ pé kẹ́ wá jókòó síbẹ̀ ṣé yẹn ṣẹ́ nìyẹn. wọ́n máa gbọ̀n kọ́lẹ̀ síbẹ̀ wọ́n máa gbọ̀n kọ́lẹ̀ rẹ̀. bọ́ọ̀tì ẹ̀ náà kọ́lẹ̀ gbogbo wọn máa ń ṣọ́ra wọn lápá wọn ń ṣọ́ra wọn. wọ́n ń ṣọ́ra wọn ni mo ṣe ń gbọ́dọ̀ mi mọ̀ bí àlòtọ́ ni bí àárọ̀ ni o ẹ má ṣe ẹ jọ o mi sọ ní o ìròyìn ni o nǹkan tí mo gbọ́ ni pé wọ́n ní jébùlọ̀ wà lọ́sítà báyìí. allegedly lè máa sọ má ní ẹjọ́. allegedly omi o wọ́n ní jébùlọ̀ wọn náà wà ní wọn náà ń tọ́jú òun náà báyìí pé wọ́n jẹ́ kẹ́lẹ́ bọ̀ pé wọn náà wà níbi kan tó ń tọ́jú ẹ̀ báyìí páàrẹ̀ òyà wọn jẹ́ kẹ́ni àwọn pẹ̀sìn. jprons sálọ ẹ confam na. no jprons sálọ nǹkan tó wà ń bẹ ni pé nígbà tí. ọdún ọgbà jẹ́ torí Ọlọ́run kí ló máa ṣe tàdé mi àjọpọ̀ yín o kí ló confam níbo. náà mi ìbámu rí wí ṣé mo dún mi sọ pé kí ni mi ìbá ń rí ìyá mi. jprons sálọ ni because wọ́n ní pé kí wọ́n mú bọ̀bọ̀ kan wọ́n ti mú bọ̀bọ̀ yẹn nísìnyí bóyá fọgànẹ́sà náà pé bọ̀bọ̀ yẹn bóyá. yes fọgà ó ń ṣe car wash náà. ó ń ṣe car wash nígbà tí Tọ́ba ń lọ ó lọ salute Tọ́ba kó 4,000 fún so nígbà tí Tọ́ba kó 4,000 fún ó wá ṣe ọ́díò sí èèyàn kan ṣe mọ̀ illiterate ni pé ó ti ń bọ̀ o Tọ́ba ti ń bọ̀ o ó ṣe sí èèyàn kan èèyàn tó ṣe sí yẹn ìyẹn kọ̀ wọ́n pé kí lélẹ̀ ìyẹn yóò kàkún òun á rò pọ̀ ọ́díò yẹn ò lọ òun wá ṣe sí àwọn tó wọn níṣẹ́ gangan wípé ó ti ń bọ̀ o aláyé ti ń bọ̀ o so nígbà tí wọ́n wá kéde wípé wọ́n kú ìyẹn kọ́ dà pé èèyàn kan ṣe ọ́díò sí mi bó ṣe lọ mú bọ̀bọ̀ yẹn nìyẹn bọ̀bọ̀ yẹn bá ní kọ́yẹ́ kó ń jẹ́wọ́ 5 million lọ fóun ṣáà kà wọ́n ti mú bọ̀bọ̀ yẹn nísìn so ìyẹn ni ó dàbí pé ó
ó kàn wọ́n Jpron kò tí Jpron ṣe sálẹ̀ ẹ mo fàdé ìtàn àbí lẹ́yìn ìyẹn ṣọ́tún tún mẹ́lòó mi ẹ mọ̀ pé ìtàn sọ ni. bí mo ṣe mọ́ dàpọ̀ náà mẹ́ta nù. ẹ máa gbọ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa rí pé ọ̀rọ̀ yìí. àdéhùn another fighter o ẹsẹ̀ zálẹ̀ ọmọ àjà ọlọ́pàá wà ń bẹ̀. ó máa lọ fà because ní Kétu ń bí báyìí bí ìgbà tán ṣèkà fún Kétu ni ní gbogbo irú bọ̀bọ̀ yẹn tán mú sí gbogbo nǹkan tó ń lọ àwọn tó máa ti dárúkọ wọn ní jẹ́kẹ̀ gbọ́ ẹni tí. ẹ̀dùn òṣù báwo ni Fádèyí ṣe jìnnà sí Kétu ṣó kò jìnnà rárá ni. kò lọ náà fà bẹ́ẹ̀ but ilé tó kọ́kọ́ òun ló ní street Fádèyí ilé tó kọ́kọ́ Fádèyí ló kọ́ òun náà ló ní ti Kétu òun ló ní street ẹ̀ ok sorry òun ló ní ti Kétu ilé tó kọ́kọ́ Fádèyí lọ sí. láti Ìsọlọ̀ sí Òṣòdì ṣé bóyá rí ni àbí kò tó bẹ́ẹ̀. kò tó bẹ́ẹ̀ ok láti Ìyànà Sọlọ̀ sí kọ́lẹ́jì nǹkan ṣé bí bẹ́ẹ̀ nǹkan. yà ok kọ́lẹ́jì ọ̀nà ayé àbí. ok kò jìnnà rárá. ó jìnnà but straight road. ó jìnnà because ẹ rí. ó dàbí bí ẹ̀kọ́ tó ń ṣe ló pèsè ládùúgbò àwọn lọ́wọ́ wà. ṣé ọmọ Sọlọ̀ ni. no mo ń júwe gbogbo ibi tí mo lè mọ̀ ni no. ok ẹ mọ ayé bus stop. ayé bus stop. ó fẹ́ dàbí láti ayé bus stop sí Dálékọ́. yes. mi get it. ẹ máa gbọ́ ẹ mọ̀ bíi. Lastfotech yẹn dúró. Lastfotech yẹn sí ẹ mọ̀ pé ọjà kan wà níbi ọjà tó ti ń tò ó. mi mọ mi. ẹ kò rí bíìjì bó ṣe rí nìyẹn. tí bá gorí bí ta bá sọ̀kalẹ̀ ńkọ́. ṣé bẹ́ẹ̀ ni sọ̀kalẹ̀ ọjà tó ẹ̀zálẹ̀ ibi tó láti sọ̀kalẹ̀ ibi tó dé nìyẹn ibi tó dé gangan nìyẹn látàyè débẹ̀. àdúgbò ló wà. kò jìnnà sílẹ̀. mo mọ onípàánù láti onípàánù de gba gúrùfù yẹn kọ́ mo mọ yẹn. àkójìnà ń gbà yẹn ọba ní kò yẹ ẹ̀sà tó Maryland ọba ní kò Anthony kíná porúkọ ẹ bá kò jìnnà síra wọn kò ń ṣe ibi tó Kétu síbẹ̀ yẹn kò jìnnà síra wọn sí Fádèyí sí Kétu ṣó máa tó kò tó 20 minutes o tí ó bá tó 20 minutes kẹ 20 minutes báwo. no bẹ́ẹ̀ ṣe túwèé ń sìn láti Lastfotech a máa gorí bíríìjì yẹn sọ̀kalẹ̀ tí ọjà Dálékọ́. ibẹ̀ yẹn bá kébẹ̀ ṣe júwèé níbi tó ẹ̀ júwèé sí yẹn. kò jìnnà àdúgbò náà ti báwo ló ṣe wá padà sí kò jìnnà. dírẹ́bà yẹn ló wá wà wálé padà ni. driver ló wà wálé padà mo ti gbàgbé. ó gba one way. ọ fún driver yẹn níbọn lẹ́sẹ̀ so yẹn ló wà wálé padà so bọ̀bọ̀ wo ló gbé o àwọn aládùn àwọn ọmọ ó ṣe dá ọmọ yẹn gbé nọ sí bọ́ ṣe gbé láti Fádèyí ni òun ló sọ̀rọ̀ báyìí pé kó máa gbé òun lọ sí Àìṣà. mi mọ ní ìpínlẹ̀ mu bọ̀bọ̀ yẹn ni mo mọ̀ mo ti gbàgbé mi ò mọ orúkọ ẹ̀ gọ́gọ́ bó tó gbé bọ̀bọ̀ yẹn kan ṣì ń sọ níjọ́ tí wọ́n ń sí yẹn ẹ bá gbọ́ ẹ máa wọ fídíò yẹn wọ́n ṣì ń sọ níjọ́ tí wọ́n sí yẹn. ẹ mọ̀ pé àlàyé gan ṣì wà òkè tí gbogbo èèyàn ń dúpẹ́ tán pòsì pé Olúwa ṣeun Ọlọ́run ṣeun gbogbo. bí wọ́n sọ̀rọ̀ náà ó sọ̀rọ̀. ó wà òkè bẹ́ẹ̀ ni ó wà òkè ìgbà tó máa di pé ó dológun transfer yẹn náà ni. nǹkan tí àwọn èèyàn ṣe ń lé ní pé owó ti dé àlàyé ti fira lẹ̀ pé òun ló ìjáyà òun ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn òun kàn máa sọ pé kíní. ẹ mọ̀ owó tówó bá ti dé nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wà nìyẹn. ẹ mọ̀ tó lọ́jọ́ tí kinní yẹn ṣẹlẹ̀ àkọ́lé bí gbogbo yín ṣe sọ́nsìn kò mú ẹnì kankan lẹ́yìn ṣebí kò míyàn kankan lẹ́yìn náà àfẹnitọ́ ló ń gbé. òun ni mò ń sọ fún yín pé bọ̀bọ̀ kan tán pa ní tó ń jà ìyẹn tó ń ṣe kinní fún Gbajabiamila ìyẹn 3 months ìjọ tó pé 3 months gangan ọjọ́ yẹn náà lọ pa Tóbi ìyẹn náà wọ́n mú ṣẹlẹ̀ ní Sùúrùlérè ni kò séèyàn kankan lọ́dọ̀ ẹ̀ ó ń dá lọ lé ni wọ́n máa ń jẹ́ kán dá wà ní wọn ò nẹ́rù kú èèyàn kan wọn máa ṣọ́ wọn tó bá ti dá wà ló máa sáré fún wọn ní information yẹn wọ́n máa ń jẹ́ kán dá wà ní because tó bá wà pẹ̀lú ẹrú kú ẹ̀ kò possible. ẹni oníṣòwò ní Àgálì tí èèyàn náà union lòun náà Àgálì yẹn náà union ni. ìyẹn ò ń ṣe union kò ń ṣe union but ó ń ṣiṣẹ́ fún Gbajabiamila. ó possible kí Tọ́ba gan ti jẹ ìwọ ẹ̀rọ bẹ́ẹ̀. no kò jẹ ìwọ no àní bọ́n ṣe pa bàbá Àgálì yẹn náà ṣe pa ṣẹ́rí ikú wọn yìí ẹ mọ̀ pé election ti ń bọ̀ ó pín sí bóyá
ìyẹn Tagali yẹn èmi ò mọ̀ because Tagali ò kì í ṣe junior but ó ń ṣiṣẹ́ fún Gbọ̀jàmí Àmìlà ìyẹn òun ti tiẹ̀ ẹyẹ gbogbo ẹ̀ òun ẹ̀kíní lòun ṣe so APC gbé kéré àbí kí lọ́kàn yìí so bóyá àwọn ọmọ òkùnkùn ẹ̀ ló pa òun ẹgbẹ́ òsì ẹgbẹ́ òkùnkùn bí òun ló pa òun because iṣẹ́ tó òun ń ṣe yẹn everybody mọ̀ òun ń ṣe yẹn ó dẹ̀ ń ṣiṣẹ́ fún Gbọ̀jàmí Àmìlà but tọ́ba ò ṣe ẹgbẹ́ òkùnkùn everybody mọ̀ kò ṣe ẹgbẹ́ òkùnkùn ó ń fún wọn ní nǹkan wọ́n lè salute ẹ̀ but kò sí ọwọ́ ẹ̀ ń bẹ̀ tọ́ba fúnra rẹ̀ wo tọ́ba fúnra rẹ̀ ogun ni àyè tó máa ń gbéjà pàkọ́rùn nígbà táwọn lọ sí school níjà àwọn máa ìjàpá máa wà lọ́rùn ẹ̀ báyìí ni nígbà tó ń ṣe OPC ní Mushin bàbá aládò kò sẹ́ni tó wọ́n bàbá aládò bàbá yẹn ogun kan òun nìkan ló kojú bàbá aládò aládò gbọ́dọ̀ fẹsẹ̀ kan ní ó kojú ẹ̀ báyìí. mo kẹ́yìn ìyá mi bàbá mi bàbá fún táyé mo kíyàn ṣe rí kọ́nà ń ṣàánú wa nílẹ̀ Yorùbá ẹ̀ nǹkan tó máa kọ́ fẹ́ sọ ni pé kò sẹ́ni tó máa fi ọwọ́ kò sẹ́ni tó máa fọ́ sínú furu ẹ̀ tí ò ní run mí o ẹ mọ̀ nǹkan tó máa ń dùn mí pẹ̀lú àwọn bróda wa yìí torí bróda wa ni wọ́n kò sẹ́ni tó máa nírú àwọn ògo báyìí nínú ìdílé àbí ládùúgbò tí máa ní pé ikú ò ní dùn òun nǹkan tó máa ń ṣe àwọn bróda wa èmi ò ń ṣe jagunjagun ni òní níṣẹ́ tí mò ń ṣe mi ṣe jagunjagun ní ẹ̀yin ìyá wọn bàbá wa ní odò tó bá gbàgbé orúsùn ẹ̀ ó máa gbẹ ni ẹ mọ̀ kò tẹ́ ẹ rìn ẹ mọ̀ bẹ́ ṣe ń ta mọ́ra nígbà tẹ́ ẹ ti dèbì tẹ́ dé ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ ń fẹ́ bẹ́ẹ̀ fẹ́ jáde ẹ mọ̀ bẹ́ ṣe ń ta mọ́ra ìgbà tó gún lé tójú ogun lé tẹ́ pé ẹ ń fèsì ogun ẹ mọ̀ kò tẹ́ ẹ rìn owó máa wá dé ipò máa dé ọlá máa dé ẹ wá relax wọ́n ẹ̀yin ìyá wa dé ní pé àròkọ la fẹ́ pa fẹ́ni tí kò kó pààyẹ jẹ ogun lè ṣẹlẹ̀ ẹni tí ẹ lè bógun lọ ogun lè ṣẹlẹ̀ èyàn ò lè bọ́lá ńlé ipò tí èèyàn bá bá rẹ̀ pé òun jẹ́ jagunjagun torí wọ́n ní ẹ̀yin ìjà wa dé ní pé ọjọ́ ogun là ń mọ̀ wúlò ọmọ burúkú bẹ́ẹ̀ ni so kò lè sí kírú ẹ̀ má ṣẹlẹ̀ kírú ẹ̀ má wà bó ṣe wà nílẹ̀ Yorùbá ló wà nílẹ̀ Haúsá ló wà nílẹ̀ kínní but káwọn bọ́dà wa kọ́ yẹ máa para wọn mọ́ ṣé máa dúró àwọn ẹbí tí ikú bọ́dà wa ètò ti affect àwọn ìyá kan báyìí wọ́n máa wà tẹ́lẹ̀ pé wọ́n máa retí pé tó bá máa gba ìgbà kọjá wọ́n máa fáwọn 2000 tẹ́lẹ̀ pé 2000 yẹn wọ́n lè rí mọ́ 2000 tẹ́lẹ̀ ń gbà ní ọwọ́ tó bá rí ojúmọ́ yẹn ó níbi tí 2000 yẹn dé ní inú ẹ̀mí wọn tẹ́lẹ̀ pé wọn ò ní òpó rárá kí la gbé torí owó torí òpó ẹ̀dẹ̀ máa nǹkan tẹ́lẹ̀ pé ẹ ti ṣe fúnra yín láti bí 10 years 20 years back àmọ́ tẹ́lẹ̀ kàn fẹ́ gbá àwọn nítorí mo mọ̀ pé most wọn wà ní under conversation yìí báyìí tó jẹ́ àwọn brọ́dà ọ̀nà àwọn adágbára ni pé ẹ mọ̀ kó tẹ́ ẹ rìn ẹ mọ̀ ní tẹ́ ẹ rìn kẹ́ tó débi tẹ́ dé tí ó yẹ kí ẹ máa túra yín lẹ́ni wọ́n túra wọn lẹ́ni náà kí èèyàn tó lè gbé oró ọ̀tá àbọ̀ fún láì gbé wọn náà wà ó ní nǹkan tẹ́ni ẹ jẹ́ tẹ́lẹ̀ kùn náà. ta ló mọ̀ bóyá èyí tó ti ń rù náà ni wọ́n ti nà ní nǹkan bóyá bí wọ́n ti gbé wọn káàkiri hospital ọ̀pá ẹni sì lè yé o wọ́n ti fún ní wọ́n ti ṣe nǹkan míì fún torí mo believe pé èèyàn lè gbé oró ọ̀tá àbọ̀ nǹkan tó bá fi lè múyàn gbé oró ọ̀tá àbọ̀ kò sí nǹkan tó bá fi lè mú èèyàn gbé oró ọ̀tá àbọ̀ tí ò kú lẹ́ẹ̀kẹsẹ̀ tí wọ́n fún níbọn ló tẹ́ pé orí níbọn yẹn ti bà tẹ́ni ẹlẹ́sìn lè máa sọ̀rọ̀ jáde definitely mi ò bí pé ikú yẹn ló pa nǹkan mìíràn tó padà ṣe fún. bẹ́ẹ̀ni. káwọn bọ́dà wa iná kan yẹn máa túra lẹ̀ ẹ ti lówó láti ṣoògùn ẹ lówó láti rúbọ ẹ máa kẹ́ni kan tán yín kọ́ máa fẹ́ẹ́ tán yín pé kẹ́ máa túra lẹ̀ tani ò bá máa dé ìbàntẹ́sùn tani ò bá máa rúbọ pé àbá fẹ́ jáde ò ṣébi tí mò ń lọ yìí ṣé kí n máa lọ sọfọ́nì kẹ́ máa lọ mọ̀sí go ẹ̀ gbọ́dọ̀ lọ ẹ̀ náà ilẹ̀ Yorùbá náà ń pè bíbá. bẹ́ẹ̀ni o. ẹ wá owó bá tí kò lè yẹ kẹ́ máa lọ fọyín bá tí kò yẹ pé nǹkan owó bá tí kò lè yẹ kẹ́ máa lọ. ikú àwọn bọ́dà àwọn tó máa pa ọkọ̀ máa ń dùn ní pé kí ló dé tẹ̀ ẹ má para yín mọ́ ẹ wà unite ẹ wo ẹ jẹ́ ń dákẹ́ lọ́jà kí ní ìkọ́ tẹ̀ ń kamilá láti gbà tí mo ti gbọ́ kú wọ. wọ́n ní ìbéèrè fún yẹn ti sọ̀rọ̀ dáadáa ṣé ẹ lè dáhùn ìbéèrè tí bá béèrè lọ́wọ́ yín. mo gbọ́ yàrá. ṣé ẹ rò pé NURTW National Union yẹn ṣe rò pé
institution tó dáa ní àbújá kí ìjọba ban òun àti cultism àwọn tó ń ṣe cult. bàbá mi ṣé kí n sọ tọrọ fún yín. yes sir. ṣe rí ipò yẹn bóyá cultism ni àbí national ó ti wà láti ti kọ́ ṣe ló ti ń bẹ̀rẹ̀ wọ́n máa regulate wọn ni kò ṣe band náà ọlá pé ẹ rí àǹfààní tẹ̀ ń jẹ́ ń bẹ̀ ni. ta ló sọ fún yín pé kò ṣe band? Who told you that? ẹni sùúrù ẹ jẹ́ kí n land now brother. okay sir. ẹ jẹ́ kí n land. ṣé rí tíyàn bá wà nípò tẹ́ pé ẹ̀yin náà ẹ rí àǹfààní àwọn kan wà tẹ́ pé wọ́n ń jẹ àǹfààní wọn náà tẹ́ pé wọ́n ń jẹ àǹfààní wọn tẹ́ pé owó yẹn náà fi kó mo ti pọ̀ síwájú pé kò sẹ́ni tá máa tọ́ bọ̀ díẹ̀ tí ò ní rún gbẹ o. kò sẹ́ni tá máa tọ́ bọ̀. kò ń ṣe gbogbo yàn lọ́lẹ̀ kọ́ bọ̀ díẹ̀ kó rún gbẹ yẹn lọ sáà. bàbá mi ẹ tún pa again. ẹ tún gbogbo yẹn pa again. nǹkan tẹ́ ń tà láti sọ invariably pé gbogbo èèyàn ló ní iṣẹ́ burúkú tó ń ṣe. I am not one of them and I will never condone bad behaviour. ẹgẹ́ tí mi sìn. bàbá mi no I will never kò ṣe fọ ọmọ sọ pé àtúkọ̀ ọtí o àti NURTW ìjọba òṣìṣẹ́ nínú they have to ban them. It has to be banned. kò wọn láti bàbá bẹ́ẹ̀ ní sùúrù bàbá bẹ́ẹ̀ ní sùúrù mú pọ̀ ṣe kọ́ 10 years 20 years láti lù lẹ́wọ̀n. bàbá bẹ́ẹ̀ ní sùúrù bẹ́ẹ̀ ṣe wà ẹni má jagun pẹ̀lú pọ̀ ẹni má jagun pẹ̀lú pọ̀. kéèyàn gan lè fẹnu pààyàn ó ju tìbọn lọ. ẹni má fẹnu bá tẹyàn jẹ. ẹ má dáhùn. ṣẹ́gbọ́n ẹ gbàgbé yẹn kọ́ ẹ máa para wọn mọ́ must they kill yourself. ẹ ti lówó ẹ má tura lẹ̀ mọ́. ẹ sà ìjọba la máa bẹ̀ kọ́ bá ní NURTW mò ń bọ̀ ẹ jẹ́ sáré fún yín ní case study kan. èèyàn tó owó jọ àbíyàn lọ yáwó ó lọ ra bọ́ọ̀sì wọ́n dẹ̀ sọ pé kó sanwó bọ́ọ̀sì ẹ̀ bí abẹ́ in the next 3 years or 4 years àbí márùn alóra àwọn ní kó máa sanwó kò ní rójú owó àwọn agbèrò wọ́n á na conductor wọ́n á na driver wọ́n á yọ ilẹ̀kùn mọ́tò you understand? Do you think it's a good thing? ṣé máa dúró àwọn èèyàn tó pípẹ́ tó ti ní lára àwọn national ló ń ṣe gbogbo kíní. bàbá mi lọ́wọ́ wọn ò ń ṣe yẹn mọ́ wọn ò na driver mọ́ wọn àwọn ló ń ṣe gbogbo àwọn tíkẹ́ẹ̀tì oríṣiríṣi tó ń jà tọ́ ní jẹ́ káwọn bus driver kọ́ rí ojú èrè. It has to be banned. ìjọba ògbọ̀n nǹkan tó ń ṣe because they are losing billions. òun lọ́wọ́ pípù yìí lọ́ṣẹ̀ kọ́ máa pín mọ́tò kọ́ máa náà ń pín mọ́tò mo gbọ́rú ẹ̀ nílé ayé ẹ̀ ń pín mọ́tò fún wọn yàn SUVs wọ́n 35 kí ló dé ṣé mọ́tò yẹn bí nínú ni. my sister nǹkan burúkú ni ikọ̀ burúkú ni ọ̀dà ayé sọ̀dà. èmi ò ṣàjẹ́ ní owó wọn kò dẹ̀ ní mí lára. you have to say it the way it is. igi nǹkan bí èèyàn bóníkàlù kò ṣe máa gbogbo wọn ò lè sùn kákọ ní síbi kan náà. ó sì ń náwó ó sì ń tọ́jú àwọn kan ó sì ń tọ́jú àwọn kan. public funds ní gbogbo ọ̀tá àṣọ yìí. ẹ mọ nǹkan tí mo àwọn kan ń sọ ní. ẹ ṣé kí mo lè sọ̀rọ̀ sí ọmọ yẹn kí n sọ̀rọ̀ ok àǹtí tó sọ pé tó bá sálọ yẹn tó ní jpron sálọ yẹn baálẹ̀ ò sálọ o kò sálọ o baálẹ̀ tó ń sọ bó ṣe pé sí ni o bí lọ́la jẹ́ bàdàn lóhùn òṣòwò sálọ yes mo lè fún nọ́mbà baálẹ̀ sí orí kò sálọ o ó wà nù fàdé yìí so that's why if you show you that ó wà nù fàdé yìí nǹkan kò ṣe o ó wà nù fàdé yìí bó ṣe ń bá mi sọ̀rọ̀ ó ní kí bàdàn lóhùn kò sálọ láti fẹ́ bá sọ̀rọ̀ kò sálọ ẹni sùúrù sáb thank you for information tẹ fún ó dà bẹ́ẹ̀ ṣẹgbẹ́ ni ẹ ṣe sọ̀rọ̀ ó lè máa yé wọn ṣẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe wá bẹ́ẹ̀ ṣe bá wọn tọ̀ mọ́lẹ̀ sí ẹ ló dà ṣó ti yé yìí. mo lè fún bàbá rẹ̀ báyìí kó pe bálẹ̀ ọmọ yóò ṣàgbàpọ̀ ń kaṣọ wálé. ẹni sùúrù ẹ̀jẹ̀ máa yẹ ẹ kì í sọ̀rọ̀ kan fún yín. ẹ ní láti fún wa nọ́mbà àwọn àìsọpẹ́ ìparọ́. irú ọmọ kan sọ fún yín ní ṣẹ́rí ẹ tó bá pààyàn ó máa pàwọn náà ni. ṣẹ́rí mo sọ bíi 2013 2014 baálẹ̀ àti tọba wọn máa ń ka scores ni. n pé mo ti parí lẹ́ni ọ̀ tí mo sọ ìkọ̀nfàmù ni torí mo ní business ń bẹ̀. ọ̀dọ̀ baálẹ̀ lèmi wà àwọn tí wọ́n rà sáì ọ̀ ti tọba àti àmọ̀ràn ọ̀tọ́ bá ti géèyàn lórí tẹ́ pé wọ́n dẹ̀ fi play ball láti ọ̀dọ̀ jpron wọ́n fi play ball báyìí wọ́n géèyàn lórí wọ́n dẹ̀ fi play ball sọ fún mi ní nǹkan tí mo mọ̀ wọ́n fi play ball lọ́dọ̀ tiwọn lọ́hùn wọ́n ṣe ìparí ìjà fún báyìí àti tọ́ba
kò tí ju 2020 gbogbo ẹlẹ́bí no èbí mọ̀ wọn ni ṣe rí àwọn tó bá àti àwọn ọmọdé wọ́n ti sọ business tèmi ni torí tó bá bẹ̀rẹ̀ báyìí wọ́n kàn ti gbé ìpọn lọ́wọ́ rọ̀ lẹ́ báyìí wọ́n máa ṣùtà wá tó dá side wọ́n máa dàgbọ́n bolè sọ́yà tó dá side ni business tèmi dẹ̀ ń ṣe àwọn èèyàn máa ń sá pé wọ́n ti ń ṣùtì àwọn èèyàn níbẹ̀ yẹn o àwọn ò lè wá síbẹ̀ yẹn mọ́ egbò tó bá nínú business tó bá wà nínú business mi kó máa sá lọ́pọ̀ ìwọ̀n kíní ó ti yé yín ẹ wo ẹ bẹ́ẹ̀ kí n sọ gbogbo ẹni orí afẹ́fẹ́ la wà yìí bọ̀ nǹkan mo fẹ́ sọ fún yín mi fẹ́ sọ̀rọ̀ jù mo mọ àwọn méjì ni mo mọ̀. bó ṣe rí gbọ̀ngàn nìyẹn ṣé máa parọ́ ni. talọmọ fàdé yìí bí talọmọ bó ṣe ń bí. gbogbo wọn ni mo mọ̀ èmi ọmọ fàdé gbogbo wọn ni mo mọ̀. ọmọ fàdé yìí kún sáré lálẹ́ yìí. 2003. àti àmọ̀ tí wọ́n àti ọjọ́ bá bára wọn fà á ní ẹ bá ìkọ́ parọ́ fún ọjọ́ bẹ̀rẹ̀ àti àmọ̀ wọ́n tó máa ń bára wọn fà á ní wọ́n ti wọ́n bẹ̀ báyìí tẹ́ pé bí ṣe gbé bọ́tù wọlé báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ń dàbọ̀ bolẹ̀ fáwọn àti other side ní àwọn àti jpron pápápápápápápá yọ̀ mẹ́ta lọ́pa wọ́n dẹ̀ kaskọ́ọ̀sì ni ẹ pé gbẹ́nu sọ bẹ́ẹ̀ ẹ tó wọlé sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kaskọ́ọ̀sì ni ẹ wo mi ìfẹ́ gbogbo wọn sọ̀rọ̀ ìfẹ́ gbogbo wọn sọ̀rọ̀ tán kò jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn ti sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ wọ́n jọ para wọn ni ó ti yẹ iṣẹ́ rí ẹ tó kù yìí ó ti rí àwọn èèyàn tí mo mọ̀ kọlọ́pàá balẹ̀ èdè mo pe balẹ̀ pé àwọn èèyàn báyìí wọ́n fẹ́ pa ẹ́ o balẹ̀ ní alájí ẹ ṣe ó wá bá mi lọ́fíìsì mi ni mo lè fi nọ́mbà jẹ́ pro kẹ́pẹ́ sí yẹn gbọ́ jẹ́ pro. ògiri nílé wo ó dàbọ̀ jọ ó dàbọ̀ jọ ó wà ní fọ́ọ̀dù bó ṣe wà yìí kò sá ẹgbẹ́ mi bọ́lẹ̀ àtẹ̀mọ̀. ẹ̀yin kọ́ ẹni tó nu pàkẹ́tì ní ojú bọ́ọ̀lù. ẹni tó sọ̀rọ̀ ó máa gbàgbé nǹkan tẹ́ ń sọ náà. mi ìfẹ́ sọ̀rọ̀ dùn ní mọ́ ni wúmọ̀ àti sọ pé ìyàbọ̀ tó pé ẹni ẹ̀fẹ́ sọ̀rọ̀ mi ìfẹ́ ti sọ̀rọ̀ but. orí bíbá ẹ̀ lára wà tí yóò bá ti sọ̀rọ̀ ẹ má ìtajẹ́ sí wọn ẹ tẹ́ ìtajẹ́ tá a sílé aláriwo náà àti àmọ̀ wọ́n ṣe ní jẹ́pọ̀ sálọ báyìí pé inú sálọ báyìí mo pe jẹ́pọ̀ ṣe ti sọ wá gbọ́n ló ti sálọ ó ní sálọ báyìí wà láti ṣe ẹ̀ ń bèèrè fún wọn ni òun àánú ọgbà náà mo dẹ̀ bọ́ wọn fẹ́mọ́ọ̀sì mo bọ́ wọn school boy gbogbo wọn ni mo bá sọ̀rọ̀ ń bẹ wọn ní bàbá wà kan. ẹnì kan yẹn ṣe sọ bẹ́ẹ̀ ni pé ẹ mọ tó ṣẹlẹ̀ àwọn information tó fáwọn náà ni wọ́n ṣe sọ bẹ́ẹ̀ sọ ibi ìṣẹ̀lẹ̀ máa fi ẹ̀fọ́ kò sálọ ìfò gan ẹ fẹ́ gbọ́ kíkó sínú ọ̀kadà kan ló fi lọ pa o inú mọ́tò ló wà báyìí òjò ń rọ̀ ọjọ́ yẹn níjọ́ Sunday òjò ń rọ̀ wọn ò tún fún yín tán òjò ń rọ̀ ọjọ́ yẹn kò tẹ́ tó wà ń ta wọn ò sí ta òjò ń rọ̀ ọjọ́ yẹn ni so òun wá wọ bó ṣe wọ eré àbáyé ni bọ̀bọ̀ fọgànàtà yẹn fún ló mú iṣẹ́ lẹ̀ òjò ń rọ̀ báyìí ni wọn ò tẹ́ fẹ́ gbọ́ wọn ò tún bá mọ́tò ẹ̀ lẹ́yìn ẹ wo dàbọ̀ jàre ẹ máa bá yín sọ wọn mọ́tò lọ gbogbo yẹn kọ̀ òjò rọ̀ nípa mọ́tò ẹ̀ lẹ́yìn ẹ má parọ́ nǹkan tó ẹ má lọ gbọ́kàn tó àwọn blogger bá ń sọ. gbogbo yẹn ẹ bá ń sọ sórí yẹn ó ti yẹ òjò rọ̀ jọ Sunday ni. kò dáa. alẹ́ Sunday báyìí alẹ́ Sunday báyìí àtàwọn alẹ́ Sunday báyìí ni orí bọ̀ ni òjò dẹ̀ ń rọ̀ lọ́dọ̀ yẹn òjò ń rọ̀ ẹlẹ́bẹ̀rẹ̀ òjò ń rọ̀ so kò sẹ́ni bọ̀dí ń ta. ẹ sà Mr. Sir mo ní ìbéèrè fún yín sà mo mọ̀ bóyá yín lè béèrè ṣé ẹ rò pé nǹkan tí àwọn NURTW àti kọ́ọ̀tù tó ń ṣe ṣé ẹ rò pé tó ṣé ẹ rò pé alright that's fine ṣé ẹ rò pé it's about time fúnjọba láti kọ́ṣọ̀nù àbí kọ́tẹ̀ bá ní NURTW. ìjọba ló ń lò wọn ẹ̀gbọ́n mi ìjọba ló ń lò gbogbo wọn ṣẹ́yìn ọmọ ni ìjọba ló ń lò wọn àṣírí gbogbo fún olórí tó wà bẹ́ẹ̀ sí ẹ fẹ́ gbọ́ olórí tó wà bẹ́ẹ̀ olórí tó wà bẹ́ẹ̀ ìjọba ló ń lò wọ́n ìjọba ló ń lò wọ́n olórí tó wà bẹ́ẹ̀ yìí gangan ibò olóko ogun ọ̀wọ̀lẹ̀ lọ́ọ̀lú ìjọba ló ń lò wọ́n náà kílẹ̀ expect ẹ̀dẹ̀ mọ́ ìkọ́ tó ti ṣe fún ìjọba àṣírí wà lọ́wọ́ àwọn abáyẹ kàdá kẹ́bẹ̀ẹ́ tó ti ṣe fún ìjọba yìí bò lè sọ̀rọ̀. àwọn náà máa ń dìbò fún ìjọba wọ́n jọ ń lo ara wọn ní kò ṣe pé ìjọba ló ń lò wọ́n o. ṣé wàá rí àti àmọ̀rí etí ìjọba ń lò ara wọn ló pọ̀ jù àṣírí mo sọ fún yín. àwọn náà ṣiṣẹ́ àwọn náà tẹ̀ka fún ìjọba. ìjọba ń lò wọn àmọ̀rí ẹ máa gbọ́ ọ̀tọ̀ kí lò wọ́n ní pé time election sí. àtàmọ̀rí ṣe tó bá ní ẹ kì í fún yín lọ́rọ̀ kan tó bá ní èèyàn mẹ́wàá kan kú ní balógun yẹn ìjọba ló mo fẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ ni
mi ìfẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ ìjọba ló lò wọ́n torí mo mọ̀ wọ́n ni ìjọba ló lò wọ́n mi ìfẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ ni ìjọba lò wọ́n kì í ṣe àti kì í ṣe pé wọ́n dìbò nìkan ni ó lò wọ́n fún mẹ́wàá ẹ jẹ́ kí n dákẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ gbogbo ẹnu sọ̀rọ̀ ni tó náà ìyẹn ní kọ́kọ́ ló lò wọ́n fún ìyẹn kọ́kọ́ ló lò wọ́n fún follow live ẹ bá follow live ẹ bá fa bí a máa bá yín gbé wá but wọ́n tó bá ti mọ̀ pé wálé olómi torí máa fún ilé pè ní o ẹyẹ máa bá sí o mo máa sọ̀rọ̀ nǹkan fún ẹ bá mi ní gánú sí eléyìí àbúrò poli mo ń bọ̀ gánú sí eléyìí kò sí ṣóò tá a ṣe tọ́wọ́n tó ní ṣóò kì í rí tá a bá ti gbé mọ́tò wò síbẹ̀ àwọn fúlàṣì wọn máa sẹ́ẹ̀dì ẹ̀sìn wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìwọ tó bá wá gòkè tó bá wá parọ́ kó dáa ẹni pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ọmọlẹ́yìn ẹ̀ sọ̀rọ̀ ọmọlẹ́yìn mo ti bá wọn sọ̀rọ̀. ṣẹ́rí ọ̀rọ̀ tí brọ́dà wa tó sọ̀rọ̀ tán sì sọ yẹn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ṣẹ́fẹ̀ wọn wípé wọ́n jọ ń lora ọ̀pọ̀ láwọn olóṣèlú yẹn ọ̀rọ̀ yẹn understatement ni o àwọn olóṣèlú gbọ́gbọ́ ló lò wọ́n ṣẹ́rí Tinubu fúnra tẹ̀ ń wù yẹn bọ́ ṣé mo Yorùbá ní gbogbo àtàwọn ká máa tó máa dàbí kìnìún kan àfẹ́ Tinubu ní Tinubu gangan lórí wọn ni òun ló encourage wọn lẹ́kọ̀ọ́ òun ló gbọ́nú fún wọn nípa wà lẹ́kọ̀ọ́ yẹn. ẹ pàtẹ́wọ́ fún màá tó sọ̀rọ̀ ẹ pàtẹ́wọ́ fún ẹ pàtẹ́wọ́ fún ẹ máa wo ti gbogbo wọn tẹ̀ ń wò yẹn tabani ká máa sọ̀rọ̀ bí pé àfẹ́ gbọ́ ọ̀rọ̀ olóṣèlú wọlé ni òun gbogbo lórí wọn kí lásìkò ọ̀nà jẹ́ fún náà gbogbo wọn yẹn wọ́n mọ̀ra wọn bọ́ sẹ́mọ̀ kọ́nà kó gbà lọ́wọ́ gbogbo wọn ni wọ́n lò wọ́n ni náà tó bá dìgbà election tó ń àwọn olóńkó ballot post wo ni Gbajabiamila post wo ló ń dìbò Nàìjíríà. ṣe bọ́ọ̀ ni chief of staff Tinubu. nígbà tá Gani kú ṣé ẹ̀ nígbà tó lọ kí yẹ àtìyàwó ẹ̀ àwọn náà ń lò wọ́n. àwọn ní kílásìkò náà jẹ́ àwọn ní hitman wọn so wọ́n kàn ń gbé gbogbo ìlú wa lọ́wọ́ ni. ẹjọ́ mo fẹ́ chip in sí nǹkan tó ń sọ yẹn tẹ́ bá rántí election 2022 election tó ń ṣe ní má bínú mà election tí wọ́n ń ṣe last 2023 ṣe rántí pé àwọn ọmọ tàyí náà lò tó fi lò against àwọn opposition nígbà election so ta ló rán wọn tí gbogbo wọn fi ń gbàdá tó ń gbọ́ ọ̀bẹ tán ní by force wọ́n gbọ́dọ̀ dìbò fún APC ni tó bá dìbò fún APC tó bẹ̀rẹ̀ sí ń ná wọn ẹ ti gbàgbé ni. ẹ wo primary tó ṣe láàrin ẹ wo primary tó ṣe láàrin Ambode pẹ̀lú gómìnà tó wà ń bẹ̀ tó ń lérí pé ìwọ tó bá dìbò fún Ambode àná fọ́ lójú ni gbogbo wọn boys náà ṣiṣẹ́ yẹn náà. Amzat. yà tó ń gbogbo náà ṣiṣẹ́ yẹn náà. ok ẹ wo padà wálé mọ rẹ ẹ wo kó ìgbà tí wọ́n dìbò wọ́n nà àwọn ṣé kọjá sára sọ fún wa ní pé wọ́n nà àwọn ọmọ tó ń dìbò. àmọ́ èyí tí wọ́n bá náà pípọ̀ yìí wọ́n máa jí. àwọn tó ń nà wọ́n wọ́n dìbò fáwọn APC ẹ ti nígbà election. ta ló nà wọ́n èmi ò rí yẹn o. lóṣòdì. ẹ lọ search lórí YouTube wà mẹ. ẹ lọ search ẹ náà tó ń ṣe àwọn èèyàn léṣe ní. wọn nà wọn ní ó dà pọn ní MC sọ̀rọ̀ ni pé tipátipá kan dìbò tán ní ọ̀rọ̀ tó sọ̀rọ̀ dá yẹn lè mí rí èmi ò mọ̀ gà tó náà. ìjẹ́wọ́ primary tán ṣe. wọ́n náà wọ́n tó ṣe àwọn èèyàn léṣe ó wà ní íńtánẹ́ẹ̀tì náà ẹ lọ wò. yóò ṣe kọ́ tó bò náà kọ́ tó ń ṣe ni. mi ì sọ pé náà mi ìbá ń jò mi ò sọ pé mi ò rí i. tí Sanwó-Olú fi wọlé ṣẹ́ẹ̀rí ta primary election Ambode ni ṣẹ́ẹ̀rí pé wọ́n aláàkẹ́ anybody àwọn primary election. ẹ̀yin nìkan ló yàwó rẹ̀. wọ́n jẹ́ kí wọ́n primary yẹn wọ́n fi bo. ẹ wo ṣé ti primary tí wọ́n ṣe fún Amzat àti Ambode. Ambode àti Sanwó-Olú. náà ti Sanwó-Olú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kílé lè gan ti Ambode. yíṣu sọba ó takókó. bẹ́ẹ̀ ni ara wọn lọ́jọ́ ń para wọn ní jàre. ọjọ́ ń para wọn ni tọ́ba náà ti ṣe nǹkan ibi ẹgbẹ́ mo sọ́lẹ̀ kan ẹ̀ òun náà ti ṣe nǹkan. olórí wọn náà ló wà bẹ́ẹ̀ bàbá wọn náà ní Tinubu. ikú yẹn kọ́ dùn mí ni kó ta mí lára pé ọmọ ó kọ̀lẹ́tì gan wọ́n rọ̀ọ̀ṣì ẹ̀ gan wọ́n dáàbò gan wọ́n sùn bò gan kò gbẹ́yọ̀ kò gbá méjì. ṣé ìbọn wa jẹ́ nǹkan tó dáa lára. wọ́n fọ́n sí lára ni tó bá pẹ́ yọkùn àbí méjì á sì. wọ́n á kú lọ́jọ́ yẹn ó ní àjẹsára lára. ó sùn. ẹni kọ́ bèrè lọ́wọ́ pé kí ló dé tí wọ́n lè band àwọn
kí ló ti ń pẹ̀lú kan wọ́n NU something like that. ìjọba kan náà ń ṣiṣẹ́ fún ni báwo ló ṣe máa fún wọn lè band wọn. ok ẹnìkan sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yìí pé gbọ́n èmi láwọn family jọ pé there is transport brother mi yẹn jẹ gbèsè lórí transport yẹn pẹ̀lú kọ́tọ́ àwọn òrìyìn máa ṣe fún Fáyọ̀ṣe báwo. ó gbọ́n tó sọ́nà báyìí àná wọ́n ní pósí ló lọ́ fún Fáyọ̀ṣe. ṣé àwọn ẹni sì rẹ́bẹ̀ nǹkan question fún ṣé àwọn union àwọn onímọ́tò ṣebí gbogbo all over the world ni union onímọ́tò wà ṣebí. àwọn state kan ti cancel ẹ̀. Èkó ti cancel ẹ̀. Èkó ti cancel ẹ̀ Ìbàdàn ti cancel ẹ̀. Èkó ti cancel ẹ̀. ipò tí tọ́gbà wà bẹ́ẹ̀ yẹn sì tó ekú sí ẹlẹ́bí ṣáà máa jẹ epo yẹn ṣèlú. bẹ́ẹ̀ni. àmọ́ ẹ máa wo wàhálà ẹni bí máa fẹ́ jẹ. báwọn kékeré bọ́ ẹ máa ń gba ẹ mọ̀ pé báyìí máa ń gba gáràjì ẹ ti gbàgbé ṣùgbọ́n máa ń fìjà gba gáràjì gbà yẹn. bẹ́ẹ̀ni. àwọn ayẹgbọ́ ìjà máa fi gba gáràjì. ìgò àdáná máa fi ń gba gáràjì gbà yẹn. wow that's why it's the same thing. kọ̀pẹ́sọ̀ ti bẹ̀rẹ̀ báwo ló ṣe stop tó fi dé pé wọ́n fi bu àtàlágbá. ẹ máa gbọ́ ìyá mi àǹtí àmọ̀rí ìgbà tí ìjọba dé non-stop wọn pé wọn ò fẹ́ máa fi àdá gba gáràjì mọ́ ló di pé wọ́n yí kòtò ní pé ókè o ẹni tí ó bá tẹ̀lé lágbájá kó dúró báyìí ẹni tó tẹ̀lé lágbájá kó dúró báyìí wọ́n á wá kọ bí ìgbà téèyàn dájọ́ téèyàn ń ṣe pépà tán rólù. that is pilot ọmọ á dìbò. ọmọ á dìbò pé ẹni báyìí ẹni tí èrò ẹ bá ti pọ̀ jù ló máa wọlé ìgbà tó yá wọ́n tún ṣèjì ẹ̀ ìjọba ló máa sọ pé lágbájá ẹ mọ máa tó kú yìí tó kú nígbà kínní wọn ló ṣaláìsí yìí ìgbà yẹn náà ẹ mọ̀ pé nípa transport yìí náà ló jẹ́ kí màá yẹn náà lọ tán fi ń ṣe gbogbo wọn yẹn tẹ́lẹ̀ torí BRT àbí ọ̀nà BRT tó di pé ìjọba fẹ́ mọ̀ nípa gbogbo ẹ̀. ok ìkan tí mo fẹ́ bèrè nìyẹn pé ìgbà tí ìjọba fi lè ṣe yẹn tó dàbí pé irúgbẹ yẹn ó wáyé bẹ́ẹ̀ wọ́n ẹ̀ tọ́ sọ fún un pé tá a bá rí ẹni bọ̀ tó fẹ́ kú òun bẹ́ẹ̀ yẹn tó bá kú ẹni tó máa jẹ lẹ́yìn ò ní jẹ ṣẹ́gbà. ìyá mi ẹ rí oyè wọn yìí oyè wọn yẹn oyè tí ò ṣe é gbélé tán fẹ́ kúrò ń bẹ̀ ni. ìjọba ò lè sọ bẹ́ẹ̀ ta ló ń gbé ìjọba wọlé ṣé báwo ló ń gbé ìjọba wọlé tí ìjọba bá lọ sọ orúkọ bẹ́ẹ̀. ìjọba lè sọ bẹ́ẹ̀ o wà wọ́n lè sọ bẹ́ẹ̀ o ìjọba lè sọ bẹ́ẹ̀ because ìjọba lè mọ bó ṣe ó yẹ kó mọ bó ṣe máa bá àwọn tààrin wọn kọ́ lè para wọn ó sì máa dẹ́mi ara wọn lé gbòdò lórí kí it's no good now. kó máa pàtàkì ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń poison ara wọn ni tábàtà ló mọ Ṣínà Àjàyí former chairman tí Sáúlà tó jẹ Tọ́balẹ́ndé mọ Ṣínà Àjàyí ìmì tí ẹ̀gbọ́n yẹn mọ Ṣínà Àjàyí ló jẹ àwọn èèyàn pọ̀ Sáúlà tó jẹ wọ́n pọ̀ táwọn ọmọ mú ṣe àtúnṣe dì mọ́ mọ́. so ti àwọn ti ààrẹ Ìdúmọ̀tà mo sọ yìí náà àti àmọ̀rí àwọn kan wà ní ilé báyìí tó jẹ́ pé wọ́n ti nà kan sílẹ̀ fún wọn tán lè jáde mọ́ ẹ̀ lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń poison ara wọn ni wọ́n ṣì gbọ́ ní tì. sábà competition ṣe máa sign ẹ̀ pé kọ́ bá ní NURTW. èmi ò ní sign ẹ̀ bàbá mi mọ́lẹ̀ ẹ má wọrí ẹ̀rí transport is wà ká tó dáyé. ó jẹ́ ọwọ́ fún àwọn náà wọ́n tán help. ẹ̀rí máa yí. ayé àtàwọn mélòó nìkan lọ kọ́ ògo ìdílé ẹ máa gbọ́ there is going to be a competition ẹ get me sin. petition wo ló ń kọ́ ẹ má dírẹ́sì ilẹ̀ ẹ má dírẹ́sì ilẹ̀ ẹ má dírẹ́sì ilẹ̀ ẹ má wọlé ọmọ ìwé fún ayé kẹ ẹ lé wọn ẹlẹ́fẹ̀ẹ́ rí wọn. kí ló dé tẹ́lu ṣe ń bà yí báyìí. ẹ gbé fọ́tò lórí ṣe pẹ́ àwọn gbójú síta wá sọ píṣọ̀ tí wọ́n wà nílò ẹ̀yin ò gbójú yín síta pé ẹ̀ ló píṣọ̀ yẹn lẹ́nu ìgbà wọn. ẹ̀yin gbójú síta tó bá ní mú yín lẹ̀ kẹ́ni máa ṣe ìfọwọ́ta ní. tó bá gbójú síta máa sáyìn ẹ̀ bọ́tẹ́ ẹ̀dẹ̀ wọn ló dà fẹ́ ẹni tó bá jẹ bí ló máa kú bí. ayaba ẹni tó bá jẹ bí àwọn orí ìwọ̀n petition ti wà lẹ́ ọ̀rẹ́dì wọ́n láti bá ní NURTW wàhálà tó ń dálẹ̀ sí different society. à ń gbàmú sí ìkó ni ẹ kí ló fẹ́ láti wà. àmọ̀rí ní ìjọba àwọn òní. ẹ máa gbọ́ ẹ sọ fún wọn wọ́n lè dá lọ ṣe àwọn ọ̀sán ẹ fẹ́ jẹ́ kí Nàìjíríà dá ẹ fẹ́ jẹ́ kí Nàìjíríà dá ẹ sọpọ́tì àwọn individual. ẹ ní sùúrù tọ́ bá ti báńdì transport and sí èwo ni Nàìjíríà máa fi dá.
ẹni sùúrù ẹ bá meet everybody ìbí mi sì ní ẹ bá meet gbogbo wọn ṣáàrí tẹ bá ti débi tẹ bá ti ní pé ẹni neighbor yìí tẹsí bá neighbor yìí jà tẹ bá bá neighbor yìí jà ẹ má gbèdọdọ gàrún sí tẹ bá dẹni tẹ tí ní bí yín sí ẹ má gbèdé bí ẹni tí tábà gbé wá bí àwa ń gàrún sí ni ní nǹkan náà fẹ́ fi serious lórí ẹ ẹjọ́ orí íńtánẹ́ẹ̀tì tó gbé bàrà là ń gàrún sí tẹ bá ti wá níbi ẹ fẹ́ bá wọn jà ẹ má gbèdọ rí bí tẹ bá rí ìjọ̀gbọ̀n tí pẹtíṣọ tẹ fẹ́ kọ fún ìjọba ẹ lọ sórí ìjọba ní platform tẹ bá rí ẹni tẹ mọ̀ pé inú bí yín sí ẹ lọ sọ́dọ̀ wọn ganu sí lélẹyìí a ganu sí ni ṣó ti yé yín so kò fàjà kò fà wàhálà ẹ má bàa ra yín jà. ganu sí tẹ bá dẹ̀ gbẹ́ kọ́ kí ni ẹgbà station lọ. ẹni àmọ́rí ò bá kú ganu sí àmọ́rí ni ẹni àmọ́rí ò bá kú ni ẹ wá ganu sí ni mi ò tọ́ ni wọn adẹ̀ ń ganu sí èdè rogun apá síbi kílódé fi wá rogun apá ló ṣẹlẹ̀ ló fà á. ẹ pàtẹ́wọ́ fúnra yín jàre àti àmọ̀ sí ẹ pàtẹ́wọ́ fúnra yín. ọ̀rọ̀ ọlọ́run kí ló ṣẹlẹ̀ kí ló bá nílé sọ lọ́sàn-án gan. báyìí pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ state ẹ̀ ń gbọ́ mi ní sàmọ́ ìbáyìí pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ state yẹn tó bá yẹ kó lè ṣẹlẹ̀ ní Lagos state ni apá ìjọba máa ká wọn for example sí ẹ rí i pé àti olórí àwọn ọlọ́kọ̀ Ọ̀yọ́ state tó ṣe yàmàyàmà apá gọ́fìnà káwọ́ ẹ̀ wọ́n dẹ̀ gbé so tó yẹ kí wọ́n lo àwọn ọwọ́ yẹn ni wọ́n lọ ní Lagos state. o máa lọ kọ pẹ̀lú wọ́n rí pẹ̀lú iwájú. Ọ̀yọ́ state náà wà Ọ̀yọ́ state ò dàbí Lagos state. Lagos state no be Ọ̀yọ́ state ẹ lè fi kówé kókó lẹ́kùnkó èkó kòṣà àti àmọ̀rí o àti àmọ̀rí ẹ rí gbogbo nǹkan tó ní kálukú ń sọ tí ẹlòmíì bá ní fámìlì bẹ́ẹ̀ wọ́n máa wà nínú àwọn tó máa ṣépè fún gọ́ọ̀mẹ̀ntì náà pé kí wọ́n báǹdì wọn fún. it's true. bó ṣe wá ń para wọn ìkọ́ òun là ń bìtì náà bó ṣe ń para wọn ìkọ́. hello pàtẹ́nẹ̀ kúkẹ́ bẹ́ẹ̀ wá ìtọ̀ fi ń para wọn àgbẹ̀dẹ ló stop ẹ̀ kì í ṣèjọba àgbẹ̀dẹ tọjọ́ta ìgọ́sẹ̀ ẹ mọ̀ pé Kétu ní kinní yẹn ti máa ń wáyé jù tó òun ní àgbẹ̀dẹ fi lọ jẹ nígbà tó ní kọ́ máa rotate ẹ̀ oníkọ́ máa rotate ẹ̀ so òun lẹ́m sí ṣètò sí ẹ̀yìn àgbẹ̀dẹ gbà yẹn so nǹkan tó fà á gbà tágbẹ̀dẹ á fẹ́ gbé kinní yẹn fẹ́ lòmíì náà fi ní issue pẹ̀lú poli torí àgbẹ̀dẹ poli close mọ́ àgbẹ̀dẹ òun ló fi di pé wọ́n ń gúnra wọn nígbà yẹn tó fi gúnra wọn lọ́bẹ àbí kankan kìgbà yẹn ni bàbá Àjàwá sọ pé on need àti vote kó gbé fún MC straight so ibi tí rotation ti wà nìyẹn ìkọ̀sìgbà yẹn wọ́n máa ń para wọn gan ni ó máa pa èèyàn kó tó gbàjọba so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. jẹ́wọ́ kí mo sọ tó gbà yín báyìí máa ń ṣe nìyẹn. yẹ ó máa pa that's the ṣe jàre má láì kí wa kán wá sókè ká wá ganu sí i òfin pa wá sókè àwa competition mo ohun tó kàn wá. wọ́n ta kíní ni o MC ló mú nọ́mbà the right number o. no what I was saying ni pé látilẹ̀ ẹgbà tí àgbẹ̀dẹ fẹ́ jẹ ó ti sọ pé òun ló fi ṣe tẹ́sọ́rà wọ́n ti lóun ló máa lọ òun ló máa filẹ̀ because òun ló support ẹ̀ no ọlọ́run wà jẹ́ lẹ́yìn ọlọ́run wà ọlọ́run wà jẹ́ so wọ́n ti lẹ́yìn sí ìgbà yẹn lòun jẹ́ tẹ́sọ́rà wọ́n ti lóun ló kàn torí wọ́n fẹ́ máa rotate bọ́ wọn ò fẹ́ gbé fún bóyá ìbùdí one thing ìgbà yẹn ní issue fífẹ́ ṣẹlẹ̀ wọ́n fẹ́ drop ẹ̀ fún easily so òun ló fi di pé òkè ni wọ́n fi ní kó wọn àti ó dàbí wọn àti poli náà fẹ́ filẹ̀ ńgbà yẹn ìgbà yẹn náà fi. lẹ́yìn ọlọ́run wà òun làgbẹ̀dẹ jẹ. ṣẹ́rí bàrúwá ẹ jẹ́ kí n sọ bóyá jẹ́ fún yín ṣẹ́rí bàrúwá àtàgbẹ̀dẹ ó ti tó fẹ́ jẹ president wọn ní national tó máa ń ṣe tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó máa l'Abuja so ẹ mọ̀ pé MC pẹ̀lú àgbẹ̀dẹ ní
wọ́n ní issue kan. no kì í ṣe tiyẹn o that was ẹ̀wọ̀n ní tó fi jẹ́ lè mú sọ fún yín. ẹ mọ̀ pé Yasin ni president ìkọ́nà mú sọ fún yín ti kú ni. ìgbà yẹn ni àwọn ọba táwọn sọ yìí ni ẹ̀yìn ọlọ́run wà. nígbà tí ẹ máa gbọ́ MC wa tẹ̀lé Bàrúwá ṣòye ń bẹ̀yìn sí ṣẹ́rí MC Bàrúwá àti kílókù ẹ̀ àti Àgbẹ̀dẹ Tajudeen bàbá Àgbẹ̀dẹ ṣe pé Tájù lọ́wọ́ méjì àti Bàrúwá ṣòye ń bẹ̀ bàtọ́ wọn á mú kíni lótò wọn tó máa mú Bàrúwá wá ń wìn ṣẹ́yìn ògbọ́n Mr. FMC mi tó tún sọ so nísìnyí bàtí Bàrúwá wìn báyìí ọkọ̀ fi òtì èyí tó bá yẹ pé bàbá yìí mi Àgbẹ̀dẹ kí n lò bá wà bẹ̀ kúnlẹ̀ pólì Bàrúwá ló ń wìn bí Bàrúwá ṣe ń wìn nìyẹn ni wọ́n fi fa MC kalẹ̀ sí Èkó òun ni bàbá Bàrúwá yìí wọ́n bá ní MC wọ́n bá fàánsì pé ṣèbí òun tẹ̀lé yín ṣèbí nítorí pé òun tẹ̀lé yín gbà tí wọ́n dẹ̀ ta. ti federal lẹ́yìn sọ yìí o. òun náà mo sọ pé ti federal lẹ́yìn sọ. òun fẹ́ tọ́ sọ federal bẹ́ẹ̀ bàbá Àgbẹ̀dẹ ló mú MC state ló ń sọ. ti federal lẹ́yìn sọ state la. òun federal lẹ́yìn sọ federal lẹ́yìn sọ. lẹ́yìn sọ federal. federal lẹ́yìn sọ state là ń sọ yìí ọmọ state ló ń sọ lẹ́yìn ọlọ́run wà. ẹ mọ̀ pé MC ò ṣe kínní MC ò ṣe federal MC lọ direct. no kó tó lọ kíní làwọn tóbi jẹ chairman lẹ́yìn ọlọ́run wà yẹn you know that MC was a treasurer lẹ́yìn ọlọ́run wà. bẹ́ẹ̀ni. so it was òun ló jẹ lẹ́yìn ọlọ́run wà Àgbẹ̀dẹ ló jẹ náà. Àgbẹ̀dẹ ló jẹ lẹ́yìn ọlọ́run wà náà. òun náà ni wọn fẹ́ filẹ̀ fún òṣò ìgbàlẹ̀ fún àti ọlọ́run wà. MC ni tẹ́ṣọ́rà lẹ́ MC. náà tẹ́ṣọ́rà ni náà òun àtọ́lọ́run wà ní issue náà kò tó ní kò pump kò gbowó jáde kò tẹ̀ settle ẹ̀ so ibẹ̀ náà wọ́n ti jọ ní issue òun nìyẹn fi máa ń sá wá sí London tó fi máa wá even London gan ló ti wá parí ìjà wọn gbà yẹn ìgbà yẹn ni Àyìndé fi ń kọrin fáwọn méjèèjì tó máa fi ní issue wọn máa ń jà ibẹ̀ yẹn ni ìjà yẹn ti ń wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ọba ló wá parí ẹ̀ fún wọn London bí ìgbà yẹn kọ́ sódà bí kínú kì í kówó jáde fún MC tó ló dínà mọ́ nǹkan tó fà á tán fi fẹ́ ẹ̀ǹdì kàríà ẹ̀ nìyẹn nígbà táwọn náà débẹ̀ so àárín wọn wàhálà ti wà tipẹ́ kọ́lọ̀ ń ṣàánú wa ni ètò bá jẹ lọ ló jẹ lọ nù wọn. ẹ tẹ rí èmi ò tẹ lè gbà kí fámìlì mi tiẹ̀ kankan tiẹ̀ ṣe anything transport kì í. àwọn èèyàn máa yan ní ó wà ń bẹ ìyá mi àti àmọ̀rí mo fi ọlọ́ọ̀bá tó dá mi búra máa kan gbénú ilé wa tẹ́nẹ̀ǹtì wa ni ó fẹ́ ìyàwó kékeré kí a máa ní mi kàn ní dárúkọ ẹni yẹn ilé tẹ́nẹ̀ǹtì wa ni ilé wa ló gba lẹ́sì nígbà yẹn tí bàbá yẹn bá gbé owó dé tó bá da owó lẹ̀ èmi lèmi máa ń bá wọn gbogbo owó tán bá gbà tán gbé fún wọn èmi lèmi máa ń bá wọn tò even though ẹni tí mò ń sọ yìí ó ti fẹ́ fà mí sí kí má tẹ̀ náà wọ́n ti fà mí sí tó jẹ́ pé èmi ni mo máa ń bá wọn lóyún. wàhálà bẹ ju owó bẹ lọ. ìgbà yẹn ni mo mọ̀ pé ikú rèé owó rèé ni lẹ́yìn mi bàbá ẹ lè ra anything wá fún màá yẹn kó jẹ́ ó máa ní kí n lọ jù sí tọ́ílẹ̀tì ni a máa lọ jù dànù ibùdó kí n má sí ilé wọ́n máa pè mí ó yá aṣọlá mo máa sẹ́ndì owó sí ẹ̀ ń sìn lọ́ba mi ra nǹkan báyìí ibùdó kó fẹ́ mu pure water lásán èmi ni máa lọ rà á nígbà yẹn tó jẹ́ pé ẹ mọ̀ pé àwọn èèyàn tó ń sọ pé bí kulé ò pa ni tòde ò lè pa ni ṣé ẹ gbà pé àbúrò máa yí gangan torí èlò náà wọ́n fún ní 3 million torí kẹ́gbọ́n ẹ̀ fi jábọ́ máa tí mò ń sọ yìí ó dàbí àlàyé ni bí àlàyé tọ́ba yìí àtàrúgbó àtàláàfà àtọmọdé àtàgbàlagbà ló ń ẹ̀bù ìgbà míì tá a bá jí síta ilé wa báyìí àwọn tí màá bá ń tà ẹ máa rò wípé National Stadium nílé wa ni táwọn èèyàn máa tò. ní tí kò bá lọ kọ́ ní kókó bẹ́ẹ̀. ìyá mi wọ́n kọ́lé wọ́n ralẹ̀ wọ́n kọ́lé àtọmọ wọn àtìyàwó wọn even though èmi fúnra ara mi tí ò bá ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ ọpẹ́lọpẹ́ pé mọ́mì wọn ṣì wà láyé mọ́mì wọn ṣì ọpẹ́lọpẹ́ nǹkan tó fi ń sọ pé ìyá lára ọmọ ìyá ṣe pàtàkì nínú ayé ọmọ ọpẹ́lọpẹ́ màmá yẹn ni ò jẹ́ kán rí màá yìí pa àti ìyàwó kékeré tán fẹ́ tó ń gbé lọ́dọ̀ wa yẹn torí Ìjẹ̀bú ni ìyàwó kékeré yẹn ó dúró but àlàáníkù ẹni tí mò ń sọ yìí sìn mọ́tò náà wà tó rán rẹ́ẹ̀kì wọn débi pé yes
mọ́tò náà rọra fi ń mẹ̀ǹtẹ́ ayé wọn tó rọra kúrò nínú national tí ò bá wọn ṣe mọ́ transport náà fi ń bọ́ ọmọ bọ́ ìyàwó báyìí ó jẹ́ pé ìgbà míì ti bá rí. ṣáwọn national ṣáwọn tó máa wà mọ́tò ọkọ̀ ní national. ẹ máa gbọ́ ẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé bí ọ̀gá ni wọ́n máa yìí òun lọ̀gá àwọn pósítà ẹ mọ̀ pé wọ́n póríṣiríṣi àwọn kan wà tó jẹ́ pé bí àwọn ṣíàmà faragan wà ṣíàmà àwọn lọ serious bus yẹn wà àwọn tata bus wọ́n wà wọ́n póríṣiríṣi but máa yìí òun ní ṣíàmà móòlù ẹ̀ nígbà tí mò ń sọ yìí oníṣẹ́ a máa móòlù ẹ̀ àti coastal bus òun ni tó bá gbowó dé báyìí èmi ni màá tó gbogbo owó yẹn 20 naira 50 naira 100 naira 500 èmi ni màá tó gbogbo tí n bá tó èmi ni màá kà tí màá kọ́ pé iye báyìí ló wà níbi owó yìí tí màá tó sínú báàgì ọjọ́ kejì àwọn fúnra èmi àti wọn làjọ máa gbowó lọ báǹkì wọ́n máa gbé lọ báǹkì ẹ̀rí máa yẹn ó dẹ̀ ń ṣe fún onílé ṣe fàlejò èló náà fi tan àbúrò ẹ̀ 3 million pé kó fi já ẹgbẹ́. wọ́n mú iṣẹ́ ẹlẹ́ gidi but ọlọ́run jẹ́ kán fi ti kúkú. ẹni ẹ ti wá jábọ́. àwọn ìjábọ̀ o ọlọ́run jẹ́ kán inú ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ọjọ́ ò jẹ́ kán fi ti kúkú but wọ́n ṣàárẹ̀ but ọlọ́run ọlá ìyá wọn àtìyàwó wọn ọlọ́run gbà wọn ni bàbá oníbàbá yá ní ẹnu ìwọ̀nba ṣéǹjì tó ní ó yà lọ ra mọ́tò ó yà rọra ń wà kò bá wọn ṣe náà ó tiẹ̀ bá wọn ṣe mọ́ ìgbà tí móòlù ẹ̀ tiẹ̀ ti kúrò àti kínní kò tiẹ̀ yá bá wọn ṣòṣò àmọ́ kò síbi tó délé kó yìí ẹni tí mò ń sọ yìí tẹ́ bá rántí ìjà kan tẹ́ bá gbọ́ ìjà kan tó ṣẹlẹ̀ lóṣòdì wọ́n fi iná yìnbọn. mi ò rántí ìjà ẹ̀yàn kò sọ ni mi ò rántí. tí wọ́n jà lóṣòdì bóyá tán ní wọ́n ṣe nǹkan pẹ̀lú bóyá bíi àwọn sójà lóṣòdì ẹni tí mò ń sọ yìí mo tẹ̀lé wọn tó jẹ́ pé àwọn náà lọ parí ìjà ìgbà ẹni máa yí wà ní mile 12 bí tó ń ṣe jàjà mile 12 tán Captain Ali tó wà ní mile 12 Captain Ali ni ọ̀gá àwọn sójà tó wà mile 12 gbà yẹn Captain Ali yẹn la lọ jọ lọ bá tá a jọ wá sóṣòdì tán fi lọ tán ṣẹ́tù ọ̀rọ̀ yẹn tán jẹ́ kí ọ̀rọ̀ yẹn lọ fà tán fi torí àwọn sójà míì ni àwọn national yẹn pé any boys tán bá rí níta tó ń gbowó kọ́ máa mú wọn. máa gbọ́ nípa tapping kí ló dé máa bá a pa tapping. àti ilẹ̀ ní gbogbo kinní yẹn ti wà nínú ìrìn àjò wọn. ok oya Ibrahim ẹ bá gbanú sí i. ẹ ká sàn ẹ ká lẹ́mà kọ̀sáwá ti wà lọ́sàn-án bíbá ní Amẹ́ríkà ẹ mọ̀ nǹkan ṣẹlẹ̀ pé Tọ́ba mo fẹ́ sọ díẹ̀ nípa Tọ́ba OPC lẹ́gbọ́n yẹn àjọ wa mú ṣe. ẹ dúró nǹkan tẹ́ bá fẹ́ sọ gbanú sí lélẹ̀ ẹ má parọ́. Ọlọ́run má jẹ̀bi parọ́ tí bá parọ́ kọ́lọ̀. ẹ máa gbé bóyá mo mọ̀ bóyá alẹ́jẹ́dì mo mọ̀ ni o ó yẹ kẹ́ fi ọwọ́ sọ àpò OPC níbi pé ẹjọ́ wà nínú ẹ̀ ṣé OPC lẹ́yìn náà. àwọn oníṣẹ́ OPC ń gbà yẹn ṣùgbọ́n àwa ń gbà yẹn àwa wà ládùúgbò a máa ń ṣọmọ ọ̀tá à ń rọ wọn. ń bọ̀ ládùúgbò yìí. àwa ọmọ ojú òye ni mí àwa máa ń rọ wọn ṣó ti yé gbogbo àwọn bàbá aládùn máa ń lù wá àti pé ẹ lé wọn pa ṣó ti yé yín nǹkan tí mo fi respect Tọ́ba ni pé first èèyàn tó kọ́kọ́ wojú èèyàn òun ni Tọ́ba ló kọ́kọ́ wojú bàbá aládùn àtàwọn ọmọ ẹkùn àwọn èèyàn tó bá mọ orí gbọ́n nǹkan tí mo rí nípa Tọ́ba ni pé Tọ́ba jẹ́ èèyàn tó wà friendly gan èèyàn tó dáa ni ṣùgbọ́n nǹkan tó gbé lọ́wọ́ ṣó ti yé yín òun ló burú ṣó ti yé yín ṣùgbọ́n èèyàn tó dáa ni èèyàn tó sùn èèyàn tó yẹ pé tí èèyàn bá lọ sọ́dọ̀ ẹ̀. bí kí náà gbé lọ́wọ́ Ibrahim bí kí náà gbé lọ́wọ́. ṣé mo pé Tọ́ba jagunjagun ni jagunjagun ni pé ókè ẹni yìí ẹ lè pa ẹ lé wọn rọ ṣé ti yé yín nǹkan tí mo mí nìyẹn tó dẹ̀ yẹ pé àwọn olóṣèlú ọdẹ tún lò ṣé ó ti yé yín nǹkan tí mo sọ pé nǹkan tó gbélé lọ́wọ́ ṣùgbọ́n èèyàn tó dáa ni èèyàn tó dáa jẹ́ pé ibi tó bá jókòó sí kò ní fojú commonize pé ẹni yìí kò jẹ́ kankan ẹ máa jọ jókòó ni ṣó ti yé yín èèyàn tí ó dáa tí ẹ pé mi like tí ẹ pé èèyàn tó dáa ni
ó dẹ̀ jẹ́ pé jagunjagun ni bí kú ẹ̀ wá ṣe wá yìn bó ṣe wá wọlé ọlọ́run kọ́ ló sọ pé àsìkò tó. hello. fífa ẹ̀ bá a mute. hello. ìlẹ̀ṣẹ̀ máa ń gbọ́ yín. ọlọ́run kọ́ sọ pé àsìkò tó because kì í ṣe irú ẹ̀ ló yẹ kí bọ́mbà. mo fi tó bí alukura mo fi búra kì í ṣe irú ẹ̀gbọ́n yẹn ló yẹ kí bọ́mbà because ẹ̀gbọ́n yẹn wọnú ayé ó dẹ̀ mọ̀yàn gbogbo mu sí dẹ̀ láìkí ẹ̀ kò dẹ̀ ń jẹ́jọ́ ọmọ àdúgbò ẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ẹnu ilé tí wọ́n bá lọ sọ fún tọ́ba máa sọ fún pé ẹ wá ọba dẹ̀ máa ṣẹ́tù ẹ̀ ṣótiyé sódà tọ́ba èèyàn gidi ni ṣùgbọ́n nǹkan tó gbélé ọwọ́ èmi ò support sódà nǹkan tẹ́mi máa sọ nípa tọ́ba nìyẹn ṣe gan. nǹkan tó gbé lọ́wọ́ ẹ̀ support nínú nǹkan tó gbé lọ́wọ́ ṣá o nǹkan tó bá gbé lọ́wọ́. lọ́wọ́ ni pé jagunjagun ni Amọ̀rí ẹ jẹ́ kí n explain kí ni mi tó bá pèèyàn ní jagunjagun ojú ogun là ń lọ tó bá kọ́kọ́ fẹ́ pa mí to make attempt tọwọ́ mi yájú ẹ lò máa pẹ́ ṣé ọkọ wa sọ́ni sinmi ló ti pa yín. ẹ pa ara yín ẹ pa wọn ẹ pa yín máa pa ọ́ ṣé nǹkan tó mí nìyẹn pé bó ṣe náìsì tó nǹkan tó gbé dání yẹn pé èèyàn tó kind ni but kò yẹ kó gbé nǹkan bẹ́ẹ̀ yẹn dání ló ṣe sọ pé nǹkan tó gbé dání yẹn lòun ò fara mọ́ because ẹni tó bá mọ tọ́ba ní 19th yẹn lóòótọ́ fat àwọn eléyìí dààmú ṣírú o wọ́n dààmú ṣírú nǹkan tó mí nìyẹn. ó lójú èèyàn tó lè wọ fàdé yìí nígbà yẹn ó lójú èèyàn tó lè wọ fàdé yìí owó nípa ńlá wa wà. ẹ má pa Àmọ̀rí o mi ò pa Àmọ̀rí o Àmọ̀rí ọ̀rẹ́ mi. lójú èèyàn tó lè wọ fàdé yìí o tó bá mọ̀yàn dáadáa o lè wọnú fàdé yìí wóró yẹn. ó tó bẹ́ẹ̀ ni kò sí ni because ọmọ mi ta lé wọn torí jà wọn ọmọ sàn wọn ọmọ àárọ̀ so torí ẹ ọmọ. àwọn tó bá ló wà ju jọdá side yẹn lọ Àmọ̀rí o ọ̀dọ̀ tó bá dẹ̀ ló wà ju jọdá side yẹn lọ Jordan Jepron lọ Jordan Jepron yẹn kò fi bẹ́ẹ̀ ṣe kínní so the other side yẹn ọ̀dọ̀ wọn tó bá yẹn